Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Uwe ìyìn rere ti Jòhánù orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnẹ̀ títí fún ìkarùndínlógún. Núdẹ̀yìn náà rí Jésù dé kọjá sódì kejì òkun Galili rèmṣẹ́ òkun ti Tiberia. Ọ̀pọ̀ ojú ènìyàn lè tẹ̀lé lẹ́yìn. Túdà ọ̀fọ̀ wọn tí fojú gan ní iṣẹ́ àmì àtúnṣe ìyanu ló ń ṣe lára àwọn olókùnrin. Bí Jésù ìgòrí òkè lọ níbí rùn ti gbé kálẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ orí kọjá ọdún àwọn Júù níyẹn ti sún métílé. Ǹjẹ́ bí Jésù dé ti gbójú sókè ó dẹ́rìí ọ̀pọ̀ wọn ènìyàn lè wá sọ́dọ̀ rẹ̀ kó wíri Fílípì ọ̀fọ̀. Mágòrán bá ti lè rí àkàrà rà dídé àwọn ènìyàn ilé ìrùn jẹ. Jésù bírọ̀ ọ̀rọ̀ yìí náà Fílípì kò lè dán wò. Tó dá ọ̀fọ̀ má ṣe o ti wà nùkú rẹ tẹ́lẹ̀. Bí Fílípì dá Jésù nòun ọ̀fọ̀ ó dá àkàrà igba ogó idẹ ètò láti fún gbọ́ ogunlọ́gọ̀ ènìyàn yìí. Ó lẹ́jẹ̀ ọ̀fọ̀ káàgbé wọn ọ̀fọ̀ kan mú ọpẹ́ wọn fọwọ́ bà dẹ́ẹ̀dẹ́. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù lórúkọ rẹ̀ ń jẹ́ Anderu arákùnrin Símónì Pétérù. Òwe rí Jésù ọ̀fọ̀ ọmọdékùnrin ọkàn bá na rọ̀wọ́ tó rè ní oṣù àkàrà alẹ́ márùn àti ẹja wẹ́nẹ́wẹ́nẹ́ méjì. Ṣùgbọ́n kí yẹn lẹ máa gbọnu rẹ̀ wà lẹ̀. Kí Jésù ìdáhùn fọ ẹgbìrì dédé àwọn ènìyàn ẹ̀kan kalẹ̀. Bí iṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ orí kó bùsàn ní òró bẹ́ẹ̀. Báwọn ènìyàn náà ìkalẹ̀ wọn tó wù wọ́n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn níye. Bí Jésù ìmú oṣù àkàrà náà déhùn dẹ́yìn Olódùmarè. Kò ìpín rán ọmọ ẹ̀yìn rẹ̀. Báwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ìpín rí ọmọ ogunlọ́gọ̀ ènìyàn rẹ̀ dẹ́ kalẹ̀. Báwọn dẹ̀ tó pín ẹja níwọ̀n bó olúkúlùkù ti ń fẹ́. Náà dé rán wọn ènìyàn ìdẹ́jẹ́ ajẹ́kì kan yóò bá mu. Bí Jésù ìwí rán wọn ọmọ ẹ̀yìn rẹ̀ ọ̀fọ̀. Ẹ kò dédé wọn ajẹkurun jẹ́ ẹ kò wọn jọ. Ẹ má furunkurun ṣòfò. Báyìí wọn dẹ́ kó jọ. Kò ìkún agbọ̀n méjìlá. Súdánẹ̀ náà dé rán wọn ogunlọ́gọ̀ ènìyàn ìdẹ́rì iṣẹ́ àmì. Bí Jésù ṣe wọ́n ìwé ọ̀fọ̀ lóòótọ́ ọ ní èrí wòlíì náà rà tí mo ródòdè. Ní gẹ́lẹ́ bí Jésù dẹ́ wòye ọ̀fọ̀ ó mú yẹ̀ra. Náà rà bẹ́ẹ̀ máa fún pamọ́ òun jọba o. Òye padà lọ sórí òkè. Òun nìkan ṣoṣo. Olódùmarè kò bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.